Nílé lóko lájò lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Alu-Sunah. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi tẹ́lẹ̀ gbogbo tẹ́lẹ̀ àti láǹfààní láti máa wò ìkànnì Alu-Sunah. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa. Ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá lòdì, kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Alu-Sunah TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Alu-Sunah TV kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ sí. Alu-Sunah ò ní ìwà rárá, kàn bá mi mójú tádìsì kan. Al-Muslimu man salima al-muslimuna min lisanihi wa yadihi. Ó kó gbogbo tí ń jẹ́ ìwà tán. Mùsùlùmí gidi, Alu-Sunah tààrà, iná Alu-Sunah tí gbogbo àwọn mùsùlùmí yòókù wọ́n mórí bọ́ níbi aburú ọwọ́ rẹ̀, wọ́n sì mórí bọ́ níbi aburú ahọ́n rẹ̀. Jàmáà ṣe bẹ́ẹ̀ lórí. Àti sọ gíbà nísìn, àti sọ dípìlẹ̀ ẹ̀sìn. Ọlọ́run má ṣe tún wa ṣe. Kò sí ní ta fẹ́ máa fi súnmọ́ Ọlọ́run mọ́ nísìn ju ká máa sọ̀rọ̀ ara wa lọ. Ayuhibbu ahadukum an yakula lahma akhihi maytan fakarihtumuh. Ìjẹran ọmọ aya ara ẹni lẹ́yìn ìní kúrúbà tá Alu-Sunah fẹ́ máa fi súnmọ́ Ọlọ́run nísìn. Àdánwò ńlá lélẹ́yìí. Jẹ́ ń bá ọ̀sọ̀ tọ̀rọ̀ sórí gbogbo tí ń sọ yìí ìpìlẹ̀ rẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run tí ò lábùlà ló wà. Torí pé mo ti gba notice time ni kò sí tí ń wí nísìn tí ò ní àyà Kùránìyà tó clear. Àwọn àdìsí Ànábì sàlám ló gbé wá. Eléyìí sọ̀rọ̀ kọ́ làṣẹ kó mi ẹni tí ò bá àlákìní kankalẹ̀. Yà pé tó. Mo ní ìwà wa kò dáa rárá káṣá wà level pé aburú kan ò tọwọ́ wa ṣe yàn. Ẹnu wa ò sì ṣe nìkan kan ní ṣùtá. That is the lowest level tá Alu-Sunah lè wà. Bàbá tún wá fẹ́ gbé pẹ́ẹ́lí jù báwọn lọ. Khairun nasi man yanfa'un nasa. Bàbá ti pọ̀ láǹfààní sí, tá a pọ̀ ní dáadáa sí fáwọn èèyàn, láàmú wa jura wa lọ bẹ́ẹ̀ pẹ̀lú bàbá ṣe jura wa lọ sí láǹfààní lóore láfimọ̀ wa jura wa lọ wájú Ọlọ́run. Ráǹfààní kan tá a fẹ́ ṣe fẹ́ lómi mọ́. Àfi ká máa bẹ̀rẹ̀ sí rẹ́ àwọn èèyàn láwọn ẹ dákun torí Ọlọ́run ẹ jẹ́ ká kíyèsí àárín yìí. Ìbára ẹni sọ̀rọ̀ láàrin wa náà nínú hadisi tá Nabi sàlám tá a bá ń sọ̀rọ̀ khutbatul haja, bá Nabi bá fẹ́ ṣe speech rẹ̀ ó fẹ́ ṣe wútúbà ni ó fẹ́ báwọn èèyàn sọ̀rọ̀ ni àwọn àyà kọ̀ọ̀kan bẹ tí máa ń sábà tì síwájú. Nínú ẹ̀ ní ya ayyuhal ladhina amanu taqullaha wa qulu qawlan sadida yuslih lakum a'malakum wa yaghfir lakum dhunubakum títí dé parí àyà wọn. Bí ò bá pàtàkì sẹ́sìn ni Ànábì ò ní mu ní bàdà pé kò ní báyàn sọ̀rọ̀ àfi kó sọ̀rọ̀ pé qulu qawlan sadida. Kí làwọn ń pè ní qawlu sadid? Ọ̀rọ̀ tó ṣàǹfààní, ọ̀rọ̀ tó tura, ọ̀rọ̀ tó jòótọ́, ọ̀rọ̀ tó má pọ́nlé dání. Sọ́márì tafsiri kúlú qawlan sadida tún bá mi wá lọ sínú àyà t'Ọlọ́run ti ń sọ fún wa pé kulli ibadi yaqulu allati hiya ahsan. Inna shaytana yanzaghu bainakum inna shaytana kana lakum ko aduwwan mubina. Ṣé mi ò rọ́? Ṣé bẹ́ẹ̀ náà ni? Lil insani aduwwan mubina. Ọlọ́run bá ń sọ fún wa pé bá bàbára wa sọ̀rọ̀. Àwa Alu-Sunah ṣàǹbẹ̀ ní. Ọlọ́run ò sọ pé yakulu lati hiya hasana tun kò wí bẹ́ẹ̀ o. In tó sọ ni pé yakulu lati hiya ahsanu tafdil ní bẹ́ẹ̀. Kódà tó bá yẹ pé ká sọ báyìí ó dáa, ká tún sọ báyìí náà ó dáa, ká tún sọ lọ́nà kẹta náà ó dáa, má kan wá dáa jù nínú mẹ́tẹ̀ẹ̀ta. Àṣẹ t'Ọlọ́run bá pọ̀ ni pé the best of expression ni kò mọ̀ fi báwọn èèyàn sọ̀rọ̀. Kò sí bí èèyàn ṣe fẹ́ tẹ̀lé àyà yìí tí ó wà délé ebú. Kò sí bí èèyàn ṣe fẹ́ tẹ̀lé àyà yìí tí ó máa lákọ mórúkọ ẹgbẹ́ bàbá rẹ̀ lórí. Kò sí nù ẹlòmíì ó máa wọ́n lè tún máa mú mi nísìnyí pé èmi advocate pé ẹ tẹ̀lé àyà Ọlọ́run. Òun wá lè máa lọ mẹ́rin kọ́là ṣéwù kan wá nísìnyí tí ó fi di kọ́là tà á lánù. Bóò ní méjèèjì ṣe fẹ́ jọra.
ẹ̀yin Alu-Sunah ṣe ń gbọ́ ọ̀nà tó bá dáa jù tó rẹwà jù lọ́lọ́run fẹ́ kẹ́ fi bára yín sọ̀rọ̀ nínú táàsì gbọ́dọ̀ mọ́ respect ní gbogbo ọlá tọ́lọ́run bá dẹ́ni kọ̀ọ̀kan àdìsí tó lálàáfíà ni pé ìdá àtàkùn karimu qawmin fàákìrìmù bẹ́ẹ̀ ọlọ́run bá dẹ́nìkan lọ́lá gbogbo kómi tí ò bá rọ́ǹgì pẹ̀lú rẹ̀ àmọ́ ọlọ́run ti pè é lọ́lọ́lá ná láàyè rẹ̀ ọ̀ràn èèyàn ní kẹ́yìn náà pọ́n lé nínú tá a fi pọ́n èèyàn lé ni pé ó lọ́jọ́ orí ó wà nípò ó láti mẹ́yìn gbogbo orú àwọn nǹkan wọ̀nyí kì í ṣe nǹkan tí èèyàn kàn máa ń dànù nínú tá a sì fi ń jẹ́ Alu-Sunah tá a ní problem sí lágbègbè yìí ni pé kò sí ní tá a lè sọ tá a bá ní KASE òótọ́ téèyàn ó sọ tí ò ní ṣàǹfààní ọlọ́run ràn kó sọ ara yakulu lẹ́tí hiya hasan náà nù ó sì sọ sọ́nà jẹ́ kí kọ́ọ̀lù rẹ kó jẹ́ sẹ́díd ara ìjẹ́ kọ́ọ̀lù sẹ́díd ni waghdud min sawtika wala tusa'ir khaddaka linnas ó fẹ́ báyàn sọ̀rọ̀ countenance rẹ gan bó ti ń lùkù gan jẹ́ kí humility ó reflect ń bẹ̀ kì í ṣe pé kó o ru gàrá yìí kó o mọ wá sọ̀rọ̀ sẹ́ni tó ju ọ lọ bí ẹni tí ò ní tìjú eléyìí ò sí nù ìṣe wa kò sínú ẹ̀kọ́ súnà al-ukhuwatul islamiyya nínú qadaya mu'asira tá n bá jà nísìnyí ẹ dákun torí ọlọ́run àṣẹ ọlọ́run ọba ni pé wala tanaza'u fatafshalu fatadhhaba rihukum ẹ má pọ̀ níyapa kódà nu àyà mi ọlọ́run fẹ́ so mọ́ kèfèrí wala takunu kalladhina farraqu dinahum wa kanu shiya'a ó fẹ́ lè jẹ́ pé n tó close má kéèyàn ó ṣe kèfèrí pàápàá ní ká jẹ́ advocate of division of schism within the ummah. àṣẹ tọ́lọ́run pa wá ní wa'tasimu bihablillahi jami'an wala tafarraqu ní ìdí ń sọ̀rọ̀ látẹ̀kan yìí ǹjẹ́ tí ìgbọ́ kọ́là ṣéwù kankan báyìí lẹ́yìn ọ̀rọ̀ ọlọ́run pé kọ́là ṣéwù òwúlò mọ́sìmí gbọ́ o àmọ́ gbogbo kọ́là ṣéwù tí ò ní wá yanjú alukurani fún wa tí ò ní yanjú hadith fún wa tí ò ní kọ́ wa ní àwọn nǹkan tó a lè má rí lórèfé nínú hadith anabi àtọ̀rọ̀ ọlọ́run ọba àbọ̀rọ̀ ọlọ́run àtàdís anabi kìí ṣe kọ́là ṣe tó wá ràn kan lọ́wọ́ àṣẹ tọ́lọ́run ọba pa wá ní anabi ní ń sọ̀rọ̀ ìkúwà islamiyya ó bá débi látàbágàdú wà láókà ó padà wá bá débi wà kúnú ibadallahi ikhwana ẹjọ́ mọ̀ yá. مثل المؤمنين في توادهم وتراحمهم وتعاطفهم كمثل الجسد الواحد إذا اشتكى منه عضو تداعى له سائر الجسد بالسحر والحمى Ànábì lápèjúwe ara mùsùlùmí báwa mùsùlùmí ti yẹ kárí láàrin ara wa ńlá pèjúwe ara ẹyọ kan ṣoṣo tí pààtì kan nínú ara yìí ń kérora ẹ máa wòran òkú wà nìyẹn ta'awun àwọn pààtì yòókù wa pera wọn jọ bóyá eyín kan ní kérora ní kọ̀rọ̀ eyín ọ̀tún ní tó bírèènì ní kọ̀mándà chief gbogbo ara ní bírèènì ó bá kọ̀mándì gbogbo ara yòókù gbogbo ẹ̀yin èèyàn important announcement mọ́là eyín ọ̀tún ń kérora I hereby declare and command gbogbo yín ó yá in solidarity ẹ bẹ̀rẹ̀ rora fífà ó sì bẹ̀rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ bí ò bá ṣọ́ra kò ju eyín kan lọ ẹni wọ́n sì láì sílẹ̀ lẹ́ ó sì lè má lè rìn mọ́ yóò sì dìbà yóò dò tútù fún in solidarity for the rest part of the body bó ti yẹ kó rí fáwọn mùsùlùmí nù kí apá kan nu ó kérora kí gbogbo wọn.